Africa Content TV. Ẹyọ ọmọ Mùṣí tó bá ìlú tó lè bá mi gbọ́. Ọmọ Mùṣí tó bá ìlú tó lè bá mi gbọ́. Ẹyọ ọmọ Mùṣí tó bá ìlú tó lè bá mi gbọ́. Ó kẹ́rẹ́ àwọn kásí ìpadà. Ọmọ Mùṣí tó bá ìlú lè máa lọ. Ọmọ Mùṣí tó bá ìlú lè máa lọ. Ọmọ Mùṣí tó bá ìlú lè máa lọ. Ìpínlẹ̀ Olóògbé ti bọ́lú. Ọ̀ṣun nínú ìwọ̀n Olóògbé ti bọ́lú. Ìpínlẹ̀ Olóògbé ti bọ́lú. Ọmọ Mùṣí tó bá ìlú ọdún kọ́ọ̀dúró Ọbáfẹ́mi Sátìmí onílórúkọ gbogbo ọmọ Mùṣí oníkíkí gbogbo wa síbí ẹ káàbọ̀ sóde àyínà. Ọbáfẹ́mi Quadri His Excellency Tojo ni Deputy Governor in Lagos State. Ọba Alhaji Ọlátúnjí Sátìmí Oni Mùṣí àyínà. Your Excellency wọ́n bá kọ́kọ́ yìí kí ẹ o. Happy birthday to you, Ayinde. Ọbáfẹ́mi Sátìmí. Muhammadu Quadri, ọkọ rẹ̀ ní bèbí. Àwọn tèmi Ayinde ní wàásù alábàbí. Ó ti jẹ́ lọ́wọ́ tún. Ọmọ Babájídé. Olúṣọlá ọmọ Sanwó-Olú lórúkọ gbogbo wa pátápátá. Your Excellency Ọbáfẹ́mi Sátìmí àkí ẹ fútọ̀ ọjọ́ tí ẹ ẹbí ẹ ṣe kú mọ́ ẹ nínú ọlá ńlá kí ni kò ní ṣe ẹ. Ọbáfẹ́mi gbogbo bàtà ayé bá jẹ́ yé. Àdúrà ẹ̀ yàgò, ọ̀rọ̀ tó bá lọ́wọ́ bá sọ. Àwọn tó lú ayé ní ìfújì, Quadri ló ṣe.
Ìtẹ̀yàn bá ní ló fi yangàn. Àbísáàtì. Àwa ń fi yangàn. Òde ní dọ́là rẹ̀. Ẹ̀bọ̀n pẹ̀sidẹ̀ntì aṣíwájú. Mo ń ṣe lẹ́yìn spẹ́ṣálì láti fi kí ọ̀rẹ́ mi ní pọ̀npọ̀dún kọ́ ní ìgbà ọ̀fẹ́ mi. Happy birthday to you, Ayinde. Wọ́n ní ìrìn wọ́n ní ìrìn. Ọba Fẹ́mi, ọba Hamzat, Deputy Governor Lagos State. Akí ẹkún kọjá òbí ẹ̀ wọ́n ní ìrìn. Gbogbo mo ṣe àjìnà ìlàjì. Gbogbo wọn náà ní kíyà òun kàbíyì. Bàbá Jídé ní kíyà kàbíyì. Sanwó-Olú ní kíyà òun kàbíyì. Aṣíwájú ní kíyà kàbíyì. Ẹbí ẹ̀ á ṣe púpọ̀. Kàbíyì. Ọkọ tí rẹ̀ ti rẹ̀ bí mi. Kàbíyì. Àwọn ọmọdé kò lóye olórí ọmọ ìjẹ̀bú. Àfáà ni àfáà kì í jẹ́ ṣùgbọ́n ó lé lórí láì ó ní kí wọ́n gbìyànjú ọtí rẹ̀ kàbíyì. Kàbíyì. Sẹ́kítì gbogbo chairman Àjàlá ní kí ẹ ò kàbíyì. Ọjọ́ kan náà lọ́jọ́ ìbí yẹmí NHL ọmọ ẹni ẹbí aṣẹ́kù pẹ̀lú wàṣọ́pọ̀ ọdún láyé. Àyìnlẹ̀ dídó yẹmí ẹ̀yìn ọpọlọ ayé sí òyìnbó wa. Yẹmí kì í ní òṣè ya. Àwọn òṣèlú ọmọ bọ̀ lára bí. Gbogbo ayé ẹ̀kọ́ àdótì. Àjímọ̀ ẹ̀rọ ètò wọn ní kí gbogbo wa. Ọ̀tún Bákálá. Mo kí ẹ̀kú àdúró tí wa. Àwọn tó yẹ ká sọ̀rọ̀ fún kí ẹ̀ kí ẹ. Bàbá ẹgbẹ́ wa. Àti ẹgbẹ́ mọ́lá. Adìyó. Gbogbo yín ẹ̀kú àdúrótì. Àjíbọ̀ ẹ̀rọ ètò kí. Ọba Ọlá. Ọba Williams. Gbogbo lọ́wọ́ ní kí ẹ wá sí Ayinde. Ó fọmọ ní ẹgbẹ́ sórí ọlá nínú àlàáfíà gbogbo pọ̀. Bàbá ọba ló kí ẹ wá sí Ayinde.
Abusatu mi Àlàkẹ́. Ìyá ọba mo kí ẹ Àlàkẹ́ ẹgbẹ́ Abúsá. Báyọ̀ kì í dídá rí ẹ̀kọ́ ẹ̀kọ́ tí gbogbo wa dúpẹ́. Àlàkẹ́ àbíra àti wa yẹ gbọ́wọ́ wa àkíyèsí mi òde ní dọ́là rẹ̀ mo gbọ́ lẹ́yìn wà tó ń bẹ ní kálẹ̀ lọ́la àwọn ọmọ Mushin tó ti dé ní ìsìnkúsí lẹ́tọ̀ mi. Ní ọmọ Sọ́lọ́mọ́ gbogbo wọn láti dé ní Right Honourable Speaker Lagos State wàlúùkúta ìṣẹ́ nínú ọmọ Ọbaṣá gbogbo wọn láti dé ní wọ́n bá wa tó bá wa yọ àjìmọ́ lọ́rẹ́. Abdulrasaki máa wò lẹ́wọ̀. Akínsílẹ̀ máa wò lẹ́wọ̀ alábí. Àbùkádì sáyẹn bá àná Adéwálé. Mo kíyè ọ̀rẹ́ ẹni gbọ́dọ̀. Àjùtúndé ìlú ẹ̀ka tọ́jú ṣe bẹ́ẹ̀ wà lóhùn pọ̀ká níbo ó ṣe. Àdúrà bàbá mi. Ẹ̀yin. Ẹ̀yin ni wọ́n bá sọ. Wàá lè máa fa. Èèyàn tàbí kò ní alábàáyé bí ìṣubú. Ó ti ṣe kí ní ẹ̀kọ́ fún mi. Ọmọ ọkọ̀ sọ. Bẹ́ẹ̀ ló máa ń ṣe. Ó ti ṣe kí ní ẹ̀kọ́ fún mi. Ọmọ ọkọ̀ sọ. Ẹ̀yin ò jẹ́ nílò sáré ọmọ ọkọ̀ sọ. Gbogbo ìgbà náwó ìfẹ́ àti jẹ́. Àpọ̀wọ̀ ìgbẹ́ lọ́la ọ̀hún ọba ìgbà ẹni mo ṣe ṣí kíra alájà mi. Alájà sí kíra. Ìyá alájà mọ̀ kí ẹ kí ẹ. Adìẹ wọn. Alábíbọ̀ máa ń sásí. Sọ̀rọ̀ bàbá ìwà abẹ́yẹjú mi. Alága ìsìnkìá. Alága ìsìnkìrì láàyè tó kí. Apàṣẹ gbogbo akéèrè òkè ẹ̀sìn ni. Alága. Èèyàn kíkà kọ èèyàn kíkà. Ọkọ̀ tí sísá fi ìyàn bẹ̀bí adé. Ẹni ńlá ló ń ṣe ńlá. Apàṣẹ.
gbogbo yín kú àdúró tí wá. Máa wọ ìyàjà níta fi ìdí ọkọ̀ kú ní owó. Lérè máa rí àgbẹ̀ àwọ̀ láti kára dáadáa. Olóyè gbogbo ti nàgbé àgbẹ̀ni ìwò tí ẹ̀ kí yẹ. Olóyè gbogbo ti fẹ́lẹ̀ pàmò tí ẹ̀ kí yẹ wà ó àjò. Ọba tó tọ́ alágbàlá gbogbo ara mo fi kí yẹ ẹ̀bà wà ìlú òtí wa. Àìdí ọgbọ́gbọ́ ọ̀la òkúlẹ̀ ẹsẹ̀ẹsẹ̀ ni ọdún ẹgbẹ́ tọ́bù ó ti dájọ́ sọ́nà òní dájọ́ lé kú lọ́wọ́ lágbọ́dọ̀ lọ́wọ́ ọba tọ́bù nínú àlàáfíà láti bẹ̀rẹ̀ ṣe. Àwọn èèyàn wọ́n bá láyé ọ̀rọ̀ tó fi mú oṣù láti. Amárẹ̀bù kò kí ẹ̀ kí ìyẹn. Àwọn ọmọdébù olúwo ẹ̀mọ̀ kó àìlú oṣù àìjínà. Àwọn ṣe máa ń gbé mọ́ kí ẹ̀ kí ìyàwó ní dáadáa. Àjàdí olóò fújà. Adèwà wọlé. Àjàdí olóò fújà. Kùdé owó máa wọlé. Àyàtàjà ní ká wíìkì. Ayọ̀lá sórúkọ mi. Ẹ káàbọ̀ láti Kánádà. Àwọn ti Kánádà káàbọ̀. Kùdí owó. Yàtọ̀ fún ọtí ọ̀pọ̀. Yàtọ̀ fún ọtí ọ̀pọ̀. Kò dé ní ẹ̀ sílẹ̀ àfàyà tù mí. Àwọn ẹgbẹ́ wọn lọ́mọ bí kí àyà jídéjídé. Bí wọ́n ṣe ń ṣe nìyẹn, àjà kà wá àti wo. Wọ́n bá ń bọ̀ láti ìlú òyìnbó. Ẹja panla tó jọjú. Àgbẹ̀ láti ìlú yìí lọ́dọọdún. Làárọ̀ ẹgbẹ́. Ó kì í yẹ àwáyà. Ayọ̀bá ni ọmọ owó yẹn ní. Lásìkò àbúráwò ẹ̀wà. Àjàdí olóò fújà. Èèyàn tó tún bá wálé ní ìgbélò. Adigun ìdísì ìlú. Wàá jẹun ọmọ lọ́lá ọlọ́run. Wọ́n jíṣẹ́ fún mi. Mo sì rí Adigun. Ọmọ ṣọba gbé yàtọ̀ fún ọtí ọ̀pọ̀ kọ̀dẹ̀ ní ẹ̀ sílẹ̀ ṣọba gbé. Àrẹ̀mú Adébọ̀ Bátúndé Adébáyọ̀ ọmọ Láṣojú alága ìsọ̀rọ̀ òwúrọ̀ ní dọ́là wáyé jí ní ìrọ̀jà ní òkìẹ́kìẹ́
ọmọ bá tó ló bá mọ́ kí ẹ. Jírí nísàlọ̀ yóò ṣe jírí jírí. Ọmọ bá tó ló bá ní sọ̀rọ̀ jírí. Ọmọ ti kọrin owó bí o jírí. Kò lè ní díẹ̀ sílẹ̀ jírí. Dada mú ọ̀rọ̀ sí ọ̀pọ̀ jírí. Èmi láti tọ́jú ẹgbẹ́ wa. Ọdún mẹ́rin lọ́dún. Àdọ́rọ́. Mo bẹ̀ ní ọmọ méjì. Tó bẹ̀ ní ààrẹ òkè. Wọ́n á sọ̀rọ̀ mi ní ẹ̀yìn ọ̀rọ̀. Ẹni bá nínú ọmọ tí tó bá ṣe ń ṣe. Ẹni nínú ọmọ tí tó bá ṣe ń ṣe. Àwọn tó ń bí èrè ní. Ayé Precious State, ó bá yá mọ́ bí ní ọmọdé ẹni, ó bẹ́ẹ̀ ní bàbá ẹni o.